Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lọ́jọ́ àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí gbé ìbéèrè wọn tuntun míì síwájú ààrẹ Tinubu. Wọ́n béèrè fún àtúngbéyẹ̀wò àti àfikún iye ọjọ́ orí àti ọdún tí àwọn òṣìṣẹ́ fi ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ sí ọdún 65 years àti 40 ọdún 40 years. Wọ́n béèrè fún kí ààrẹ Tinubu wọ́gi lé ìṣèjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers àti àtúnṣe òfin owó orí. Àtíkù àti Òbí fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Tinubu. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú bí awuyewuye tún ṣe bẹ̀rẹ̀ lórí ẹ̀. Ó ní àdínkù tí àwọn ilé ẹ̀kọ́ gíga ń ṣe ń kọni lóminú àti pé ó yẹ fún ìwádìí. Àjọ ICPC rí nǹkan míì lọ́rọ̀ o. Ó ní òun kò mọ ohunkóhun nípa bílíọ̀nù 69 náírà tí wọ́n ní kò sí àkọsílẹ̀ fún. Godswill Akpabio ti ní kò sí ohun tó jọ pé òun fẹ́ rán òṣìṣẹ́ àjọ elétò ìdìbò kan lọ sí ilé ẹjọ́. Ó ní òun náà ti kojú ẹ̀sùn ìpèníjà ẹ̀sùn ṣíṣe mọ̀kàrúrú ìbò rí. Natasha Akpoti ti dá Àgbákòbá lóhùn. Ó ní ilé ẹjọ́ nìkan ló ní ẹ̀tọ́ láti sọ bí ọ̀rọ̀ ṣe máa jẹ́ lórí ẹjọ́ tóun pè tako Akpabio. Àjọ Revenue Mobilization Allocation and Fiscal Commission RMAFC ti pè fún àtúngbéyẹ̀wò ìlànà bí owó ṣe ń wọlé sápòṣùwọ̀n ìjọba. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Kamala Harris ti fi ẹ̀sùn kan Donald Trump pé ó ń lo àgbékalẹ̀ àti ìlànà ayé ìgbà kan tí ọjọ́ ti lọ lórí ẹ̀ láti mú ìyàtọ̀ dé bá orílẹ̀-èdè Amẹ́ríkà. Àjọ NEFOND ti ní kò sí ohun tó jọ wípé àwọn ṣe bílíọ̀nù 69 náírà báṣubàṣu. Ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ nìròyìn náà tó sì jẹ́ láti ṣì àwọn ọmọ Nàìjíríà lọ́nà ni. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U fìyà jẹ Bilbao pẹ̀lú àmì ayò 3-0 níta bàbá wọn. Bákan náà ni Chelsea tún fìyà jẹ Jugadin nípele tó kángun sí àṣekágbá ìdíje Europa League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.